شكرا يا ربي شكرا، هديت قلبي شكرا، نورت دربي شكرا. شكرا يا رب، شكرا يا ربي شكرا، هديت قلبي شكرا. kókókó mo kágó kí n tó wọlé o, ẹni tí ó kí ni kú lé mo mọ̀mọ́ lè pàdánù ẹ̀lẹ́ ń bẹ̀ òun. Kú lé lákàrà ilé o, ẹ̀rí wá ńlá kérò ọ̀nà ojúgbòrò ńlá kó nídìrí. Kú ojúmọ́ òun là kí ni nílẹ̀ wa, mo kí yín ní kíkí ọlá, mo kí yín ní kíkí ọlá, kíkí tí ó lẹ́wà jù tá ó tún máa kíra wà lọ́jọ́ ìkẹyìn. Mo sálámọ̀ sọ́tún, mo tún sálámọ̀ sálàáfíà mi, assalamu alaikum. Mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́, mo dé kùtùkùtù bí èjì òwúrọ̀, èmi dé wàràwéré bí èjì ìyálẹ̀ ta. Èmi ò torí ohun méjì wá síbí, nítorí ìgbéyàwó yìí ni. Ìgbéyàwó ṣe kókó, bọ́mọ bíbí náà ti ṣe pàtàkì. Ìyàwó dùn lọ́sìngín, bí mo bá lówó máa fẹ́ méjì. Ìyàwó dùn lọ́sìngín, bí mo bá lówó máa fẹ́ mẹ́ta. Ìyàwó dùn lọ́sìngín, bí mo bá ní dúkìá máa ṣe súnà kó pé. Àwọn Yorùbá bọ̀ wọ́n lọ́kàn ṣoṣo pòrò, ńlọbìnrin dùn lọ́wọ́ ọkọ rẹ̀. Bí wọ́n bá di méjì wọn àdùjòwú, bí wọ́n bá di mẹ́ta wọn àdẹ̀tàntúlé. Ọ̀rọ̀ Ànábì wa sọ wípé àníkà ìsúnnàtì, ìgbéyàwó yìí súnnà ni. Kọkùnrin ó láyà kan, ẹ ò mọ̀ pé súnnà ni. Ó ti pé dájì nínú ẹ̀sìn, báyà bá wá di méjì wọn àdìmúlẹ̀, bíyàwó bá wá di mẹ́ta dóríire, bó bá wá di mẹ́rin gangan lẹ̀sìn. Ẹ o tẹ́tí bẹ̀lẹ̀ ń jẹ́ kẹ́ ẹ máa gbọ́nà sí àmì. Àwọn obìnrin pọ̀ jọkùnrin lọ, kò mọ̀mọ́ síyàn níbẹ̀. Àwọn obìnrin ń bẹ nílẹ̀ yìí tí wọ́n pọ̀ jaburata. Ọkùnrin tó fẹ́ ṣọkọ fún òun pọ̀. Dandan ni gbéyàwó láṣà tiwa, pàtàkì ní nínú ẹ̀sìn ìsìlámù. Adé orí lọ́kọ jẹ́, adé orí lọ́kọ mọ̀mọ́ jẹ́ o. Bẹ́ẹ̀ bá ń wọkùnrin ṣe sùúrù, kóbìnrin ó lọ́kọ ẹ ò mọ̀ pé súnnà ni. Kọkùnrin ó láyà ẹ ò mọ̀ pé súnnà ni. Ìdùnnú ilé láyà jẹ́, ìdùnnú ilé láyà mọ̀mọ́ jẹ́ o. Bẹ́ẹ̀ bá ń wo obìnrin ṣe istiara o. Àwọn ìyàwó ilé yìí wọ́n dára nínú ìbádà ẹ̀sìn. Àwọn ìyàwó ilé yìí wọ́n dára nínú ìbádà ìwà. Bí ẹ bá ń wáyàwó, àní bẹ́ẹ̀ bá ń wo obìnrin tó dùn mú yangàn lọ́dẹ̀ ọkọ, ẹ ò bá ń dámú sòfà dé tutù náà o. Àdé tutù, ó níwà tútù, ó lójú tútù, ó ní sùúrù ni. Òun lè jìká tí kò jẹ́ káṣọ bọ́ lọ́rùn ọkọ. Bóbìnrin bá ń pọ́n kọ́lé yóò máa ríre gbà lọ́dẹ̀ ọkọ. Ọkùnrin lè bá mi tọ́jú ìyàwó rẹ̀ dáadáa. Ọkọ ìyàwó ọjọ́ òní súnmọ́ mi ní kọ́ máa gbọ́ràn lẹ́nu mi, àti dúpẹ́ lọ́wọ́ èjìká tí kò jẹ́ káṣọ bọ́ lọ́rùn ọkọ. Ẹ ò jẹ́ àtúndúpẹ́ lọ́wọ́ àtàrí tí kò jẹ́ kórùn ó pàgbọ́n ìsàlẹ̀ náà o. Ẹ ò bá ń dá músòmúsò fọ́ Ọmọyẹmí náà o. Ọmọyẹmí o, ọmọ Ládàpọ̀ o nínú rẹ̀ ni. Aziza ọmọ Ládàpọ̀ o níwà rẹ̀ ni. Ẹ̀yin ìyàwó ilé yìí súnmọ́ mi ní kẹ́ máa gbọ́ làbárí mi. Bọ́lárìnwájú bá ń bínú kẹ́ mọ́ bínú. Bíríléwánù bá ń sọ̀rọ̀ kẹ́ mọ́ jiyàn kankan. Bẹ́ẹ̀ bá délé Ọlárìnwájú, bẹ́ẹ̀ bá bọ́mọ̀wé ńlé,
òmùwé á tún wà nílé bẹ́ẹ̀ ò bá bá dìsá ń bí àdìsá á tún wà níbí bẹ́ẹ̀ ò bá bá dìsá lọ́hùn àdìsá á tún wà lọ́hùn àrílé yan ká làwọn ọ̀mọ̀wé òye. bó bá ń tẹ́tí bẹ̀lẹ̀ ń jẹ́ kí n fún yín lórí kí àdìsá òye. àdìsá ọ̀gọ̀ ọkọ ọmọyẹmí ọkọ Adébímpé ọkọ Adétutù ọlárìnwájú bá ń gbọ́lá wá ọdọ́gbadélẹ̀ ọkùnrin sọ́sọ́ ń goro ọkùnrin mẹ́ta lòun nìkan ṣoṣo ọlárìnwájú àdìsá o ọmọ olówó fújà ọmọ àkìtì olú. gbogbo ẹ̀yin Ìbàdàn tí ń bẹ níbí yìí ẹ ò bá ń gbé bọ́dì kẹ wá gbọ́ wìrìwìrì lẹ́nu àwọn akéwì o. wọ́n ní Ìbàdàn lọ́kọ̀ Ẹ̀gbá Ẹ̀gbá lọ́kọ̀ Ìbàdàn òní lónìí ńlá ó mọ̀kọ́ ìyàwó bàbá wa kéwì ẹ ò bá ń dámúso fáwọn Ìbàdàn náà Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjẹgbín jẹ́ karahun ọmọ àjẹgbín yóò. wọ́n ní Ìbàdàn yìí ọmọ ètò ìdìjà wọ́n ní Ìbàdàn yìí ọmọ ètò ìfàjà wọ́n ní Ìbàdàn yìí ọmọ ètò òrùjú ọmọ àgbọ̀ sásá wọn sáwọ ọmọ àgbọ̀ yàyà wọn yà. Ìbàdàn tí ń mú ní lẹ́rú ẹrú ẹ̀ náà tún mú ní lẹ́rú. Ìbàdàn tí ń yọ lókè téńté o gbangba lòṣùpá ń yọ̀dọ̀ láàrin ìràwọ̀. Ìbàdàn ìṣọ̀gọ̀ nílé Olúyọ̀lé o ọ̀gbìn ni wọ́n ará òde o Bolúkẹ́ òye arólú owó ọlọ́gbìn ará ògbójò òjò láàrú mi wẹ̀ nílé àròlù. ọmọ ṣọ́bọ̀yọ́ ké ní wọn o àríkéyàn gbọ̀ngàn ni ike mi ò jọ tó ya ẹ má ṣe gbé mi fọ́yà ẹ̀yìn mi ò jọ tó ṣá ẹ má ṣe gbé mi fòṣà láwẹ̀ ike mi wá díké àmúṣẹ́yẹ. Ìbàdàn ìlú òjò ìlú Àjàyí Ògìdì Olú oníkànga àjíbò pọ̀nbomi oṣù wẹ̀dà. ìlú Ìbùkúnlé alágbàlá jáyà nílùú Ògúnmọ́lá ó lódógbò kẹ̀rì lójú ogun owó ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà késekése lẹ́tí ń rí kàṣàkàṣà ń bọ̀ kàṣàkàṣà bàbá késekése ni gbogbo ẹmọ ẹgbà mọ́lé ṣàbí òwò bàbá wa kéwì lóhun tún fẹ́ káwọn ọmọ Ẹ̀gbá òye Ẹ̀gbá mọ́lé ṣàbí òwò ọmọ agbóngbò àkàlà náà ni ọmọ erin jogun ọlá ni wọn o òṣìlẹ̀kùn palẹ̀kùn dé àrídì ògo lójú ogun ọmọ adúró gbẹrú mọ́mọ́ dúró gbẹ̀kọ́ nítorí ẹrú ní ìsìnì ẹ̀kọ́ kì í sì nìyàn ọmọ wòyíra kọ́ wọn lọ rẹrúkẹrú nítorí ẹrú kẹrú abilala lẹ́nu ni márùnlẹ́gbà òye Èdùmàrè báwa dàlú Ẹ̀gbá sí òye. Àdìsá ló ń fẹ́ gbàrè òun kóun tó máa lọ Adébímpé wá gbàrè rẹ̀ kó tó máa lọ ilé ọkọ yá ilé ọkọ mọ̀mọ́ yá o kó wá gbàrè rẹ̀ kó tó máa lọ. ṣèbẹ́yìn lọ́mọ epo kì mẹ́kùn ọmọ aṣọ dẹ̀dẹ̀ bí aróòwe ọmọ oko wẹ́rẹ́ lókè tìládòwe ọmọ oko wẹ́rẹ́ wọn kì í fọkọrọkọ ọmọ oko wẹ́rẹ́ tí wọn kì í fàdároko mòró kúrò níbẹ̀ ọmọ afatariwòrán òrò ọmọ afẹjáyẹjá ọmọ ọkọ màgbà ṣé àyùn bò ní àbẹ̀tẹ̀ ọmọ òun lára mi ọmọ òun lára rẹ kò mọ̀mọ́ sẹ́ni tí ò ní hùn lára ọmọ ìkà òyàbọ̀rọ̀ mọ́ṣẹ́ka mọ́mọ́ka kó mọ́ tí ká àbámọ̀ bọ̀nù. ẹ̀yin ìyàwó yóò ní mẹ́yìn gbogbo yín lẹ máa bọ́kùnrin àbíró gbogbo yín lẹ máa bóbìnrin àbíyè bó bá wá dẹ̀ mí wọ́n wá bá yín kó bèjì wọ́n wá bá yín kó mẹ́ta wọ́n wá bá yín kó bẹ̀rin wọ́n wá bá yín kọ́kùnrin ọkùnrin àwọn ìyàwó gan fẹ́ràn ọmọkùnrin abẹ́ òrì ni. orúkọ mi àpèjẹ orúkọ mi àpèmọ́ra Abdulkarim ńlẹ́mi ń jẹ́ ọmọ bàbá jimá tọ́ra rẹ̀ jẹ èmi lọ́mọ olùṣe sí bàríwó kò ọmọ
lè mọ́ tó pa èmi lọ́mọ wọn ní jagun ọmọ ọmọdé olú ọmọ adélé olú ọmọ ìgbàlà tí ò gbọdọ̀ fojú kéégùn wò ohun mi kájẹun pẹ́lẹ́nu ṣùgbọ́n gbà ọ̀rọ̀ fún mi ò jẹ́ kì í dùn púpọ̀ ṣọ́kí báyìí lè dùn ṣọ́yàn pa àtẹ́lẹwọ́ ní ìtẹ̀ra tẹ́lẹsẹ̀ yóò sì mọ tẹ̀nà ẹni bá ní amábọ̀ ńláwọ̀ màmá ní dé bá ń lé lágbára ọba mi òkè àjòkò lè dùn onílé ó máa rí lé o dídẹrẹ ẹyẹ wo rè wo kábíyèsí àdé láyọ̀. خالق الأكوان يا رب